di ti bí ta wí gangan torí àwọn tó against sẹ̀ríà yìí nìsín sọ pé àìmọ̀ kan wọ́n fi against ẹ̀ wọ́n lè yọ idà síyàn àwọn tó pa apálára tápálára bá train àwọn ọmọ kan pé ẹ máa gáìdì mi wọn à lè pa lọ́jọ́ yẹn but Islam lẹ Yorùbá kò yí sábà sí jihad mẹ́ pé jihad àkọ́kọ́ rẹ̀ ìnìgbàgbọ́ ìgbésẹ̀ kejì rẹ̀ ní ìgbáradì ìkẹta ni tó bá ṣẹlẹ̀ kò sí kíni ilé jihad ní kíkà ló máa pa Christian ká máa bí àwọn Boko Haram ṣe ṣe ká ló máa pa ẹlẹ́bọ ṣùgbọ́n jihad ní pé tí wọ́n bá gbéjà wà bá ọ wọ́n bọ́ ọ lákọ wọ́n bọ́ ọ lọ́mọkùnrin kẹ́ni tó fẹ́ bọ́ ọjà kan kọ́mọ̀ ìpé ìṣẹ́ni tí yẹn máa sí kíni kí ẹlẹ́bọ tó fẹ́ pa pálára kọ́mọ̀ ìpé òun lè lọ fún ilé lọ bá pálára kọ́mọ̀ pé àwọn bọ́ìsì tiẹ̀ náà tẹ́jẹ́ mùjà ìdú náà wà àwọn sàbí náà wà kìí ṣe tí kàn fa tẹ̀sùn bá lásán àbí tí kàn máa jókòó lásán dẹ́pẹ́ jihad nù ọ̀sọ̀pọ̀ náà ní kọ́wá tàbùkù àmọ́ wọ́n máa na àfáà bẹ́sẹ̀ náà àfáà kálá ìpẹ́ ìkan fún wọn bí lórí lọ́fẹ̀ẹ́ wọ́n máa nà yín lọ ní o irú àwa ilé ìsìn olè na àwa àjọ náà ló lè gbọ́ nínú news olè gbé títìrì fún ó gbé jáde Punch lè gbé jáde olè pẹ́ wọ́n á na àwọn ta olùgbọ́ pé àjọ náà wa àmọ́ tó lè gbọ́ jù tó bá fẹ́ máa gbọ́ tó bá gbọ́ lẹ́ẹ̀mẹ́wàá wọ́n lè sọ pé àjọ náà lẹ́ẹ̀mẹ́ta léde òkú àna wọn nígbà wọn fẹ́ nà wá ṣùgbọ́n láyé ò ní gbọ́ láyé pé a lọ bá wọn kan wá lọ nà wọn níjà ìjẹ̀bi òsìbí táwà ti jà táwà ní járe tó dáàbà járe láyé àlejàre lálẹ́kẹ̀ẹ́ àmọ̀ràn wọ́n ní àṣíwáṣì fún ẹni kó wọ́n gbọ́ tẹ́ bá gbéjà wá àrẹ́bìnrin ẹ̀yẹ máa ń gbéjà lọ bá wọn àwọn tó bá gbé wá tẹ́lẹ̀ rí mọ́ yìí pé ẹ má sá ibi táwọn jẹ́ mẹ́gẹ́gẹ́ wà níbi ìjà wọn tẹ́ gbé ìjà lórí láàrin dáhùn àti láàrin ẹ̀yẹ làlìjánà wa tó máa ilé gbéjà sí ọ lójú ọ̀nà Ọlọ́run tó sì sá láàrin dáhùn àti wọ àlìjánà wa mẹ́ tó bá lọ ó ti wọ àlìjánà láìrí sí ìṣirọ́ṣẹ́ ó ti mú lọ́kì àkí sójú tẹ́ bá gbéjà wá ṣùgbọ́n àkí sọ̀dáràn tí àbáyíjà tàbá àbáyíjà a ní ṣe ìtọ́nà ọ̀ràn wa ó ní àtọ́ ìṣọ́nà ní ẹ̀sìn ní mọ́mọ́nà ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kò tí yẹ yìí ó ní a máa wòye ràn ẹ̀tọ́ wà ní mọ́mọ́nà tẹ́ ikú Ọlọ́run ní ẹ̀tọ́ bá wòwò lòwò fi mọ́nà kò ní ká ṣe gẹ́gẹ́ pẹ̀lú ẹni tá a bá bá sọ̀rọ̀ tó wà ní wọn gbà àmọ́ ẹni tá a bá sọ̀rọ̀ tí ó gbà àbí kò tí ẹ̀ gbọ́rọ̀ wa gan lọ́wọ́ àmọ́ ara kò wọ́n lù à àbí wọ́n pa wá àgbọ̀dọ̀gbà fún kẹ́mọ̀ yẹn dáadáa tí wọ́n pè ní jihad nù wípé èlé sí ogun kọ́ wa máa bọ̀ àbá wa àwa náà pàdé rẹ̀ ó lè káwa mórí bẹ́ẹ̀dì ó sì lè káwa mórí báyìí dákẹ́sọ̀ bá lọ́wọ́ àbá ṣe àbá wa káwa mọ́ làwọn káwọ́ sí ẹgbẹ́ sọ wà mẹ́la aláwọ̀ gbáwọ̀ àti kúkú tọ́wọ́ pé kúkú làbájọ́ ń jà èyí tó bá sì gbé wá náà gbé dà wá fẹ́ dà làbájọ́ ń jà tó bá gbébọn lọ́wọ́ táà níbọn àgbàtọwọ́ rẹ̀ inshallah ọgbọ́dọ̀ wọn kì í délẹ̀ bá wọn níbi àwọn èsì àfáà tí orí ẹ̀ tí orí rẹ̀ ò pé o ìtorí ẹ̀ pé làwọn o àwọn sọ fún ọ pé wọ́n wá fọ́ létí kọ̀ọ̀kọ́ ìmí ìsọmọlẹ́yìn ànàbí ó yẹ ọmọlẹ́yìn Jésù ni ó sọ pé Jésù ọjà borí ó dà ìgbà tí wọ́n mú nǹkan tó fẹ́ gba léṣò lọ́wọ́ gẹ́gẹ́ báwọn èèyàn rẹ̀ ṣe sọ kìsì báwa ṣe sọ o wọ́n gba léṣò náà ni nígbà tí bíbélì tó sọ gbogbo rẹ̀ ó ní Ọlọ́run ọmọ kan ṣoṣo tó ní òun náà yọ̀ǹda rẹ̀ ẹ gba léṣò wọ́n sì kàn pa ṣe ju Ọlọ́run Ọlọ́run sì ń bẹ lókè tí ẹ̀ lè mú ọmọ Ọlọ́run tágbà ọmọ Ọlọ́run lóòótọ́ kò sí mọ́ onídìí bá yàtọ̀ lọ́dọ̀ dádì rẹ̀ onídìí rárá bá lọ bàṣẹ payín ilé ó sì gbé yín mi àwọn Ọlọ́run ọwọ́ àwọn lẹ́yìn mú gan ibi kí wọlé gbé lọ ọmọ náà bẹ pé fake name ni story kẹtọ́ aṣọ gan-an àdáparọ́ ọmọ kọtàlú òhun ọ̀pá ọmọ sọlábó òhun ọkà má gbèlè ọ̀rọ̀ wa aláwọ̀kọ́ àti sọ̀rọ̀ Ṣàbán láti wá máa lo sẹ̀ríà ó ń tọ̀ gọ̀ kílọ̀kan ẹ̀mí àti ọjọ́ gbọ́ra ayé nínú sẹ̀ríà Ọlọ́run nínú sẹ̀ríà nínú àti ọjọ́ gbọ́ra ayé bá àbájọ gbọ́ra wáyé àárín àwa àtàwà lójó sí kíni ẹ̀mí àti ẹlájọ́ ń takura kọ̀ọ̀kan sẹ̀ríà Ọlọ́run ó dàtà bá níbi sẹ̀ríà gan tó ọba lọ lẹ́rì tẹ́mi náà lẹ́rì ara sẹ̀ríà ni pé káàbí ẹni afẹ́ dájọ́ fún lórí pé ẹ̀rí tá àfáì fi ilẹ̀ sẹ́ni ká fi dájọ́ fún ọ ni àbí ẹ̀rí tí àfáì yìí fi ilẹ̀ ìyẹn ni pé tí mo sára tá a fẹ́ dájọ́ lórí tó wá kú sọ́nà méjì pé táwọn àfáà sọ lé lórí ó pé méjì ìwọ mú kan èmi mú kan a máa wá sọ ìdájọ́ méjèèjì kalẹ̀ pé ìwọ tá a fẹ́ dájọ́ fún yìí o àwọn àfáà kan lọ báyìí àwọn àfáà sẹ sí pé mú kan nínú méjèèjì tẹ́ni ẹ bá ní èèyàn kí ẹlò fóun ìyẹn lálò níbi tó ti pé àwa èèyàn lájìyàn lé lórí àti wá tí bọ̀ òfin méjèèjì lásìkò ni àtẹ́tọ́sọ eré àtẹ́tọ́sọ kí ní tọ́sọ bí mo bí o bá rí ajẹ́ pé òfin yẹn máa pé méjì òfin tó pé báyìí káyìí sí àti òfin tó ká sí báyìí níbo wọ́n làfà àti rí
tí ó rí lẹ́ẹ̀tì mọ́rọ̀ sẹ̀ríà àti àwọn àfátájà lànà kí ló jọba wọn. ìfẹ́ inú wa là máa fi jà kìí sí kùránì. tá a bá takora níbi tútù kùránì ìfẹ́ inú wa la tó tó kọ́ bá wa kùránì ò ní ṣèjì kúrò ní tó sì kéde tọ́wà. tá a bá takora wa níbi afẹ́tú àdìsí ò ní kúrò níbi tọ́wà. ìta méjì bá tu sí ni ó sì kéde ni ó yàtọ̀ àti àdìsí ò ní yàtọ̀. ìjọ pèlú sẹ̀ríà Islam òní kẹ̀kẹ́ sí pọ̀mọ́ khilafu wa, that's number one. Number two, ìjọ pèlú sẹ̀ríà Islam kò ní kẹ̀kẹ́ sí pẹ̀lú ipé àwọn kan yarí. Gbogbo ẹjẹ́ yarí ẹkọ́ yarí papọ̀ wọ́n lè torí pé yarí kí wọ́n sọ pé wọ́n ní lo sẹ̀ríà á lo sẹ̀ríà. ṣé bàbá yarí tó wọ́n lọ́wọ́ fẹ́ sẹ̀ríà àwọn kan mẹ́ta àfẹ́ wọ́n lọ́wọ́ fẹ́ lọ́dọ̀ ara rẹ̀ àmọ́ àwa sí kíni agbọ́lọ́ ti agbọ́. lẹ́yìn náà ẹwà bí àfáà lẹ́rẹ̀ àfáàmọ̀ ọ̀rọ̀ sọ lé lọ́wọ́ wọ́n náà sọ pé òṣèré àwọn olóṣèṣẹ́ àfà hukumul jahiliyya ti yà gbogbo lẹ́yìn sẹ̀ríà kílọ̀mọ̀ tí ń bẹ lẹ́yìn gbogbo tó bá rí kọ́ wà lẹ́yìn sẹ̀ríà jahiliyya ni àìmọ̀kan. ǹjẹ́ ń pè ní àìmọ̀kan ní Islam pé tí ọba ti bá ń tọ́nà ń wé àbí ànábì wé àbí ọba Islam mu ìṣe Islam ló gbé kalẹ̀ jahiliyya ni. jahiliyya ni period kí Islam tó dé àbí period tí wọn ò lo tí Islam mú dé. jahiliyya ni àsìkò tá ń lò nígbà tí Islam wà tí dé àbí àsìkò yẹn ó tó repeat ara rẹ̀ àyẹ̀wò àdúrọ̀pù ìtọ́nà mú dé. ìròyìn ní ìsìnláwù tó wá Nàìjíríà jahiliyya ní darí wa gbogbo ókùnmù tí wọ́n ń lò Nàìjíríà ókùnmù jahiliyya kẹsẹ̀ ókùnmù láì tán pè ní sẹ̀ríà. ẹ wá bí àbá rẹ̀ bí gẹ́gẹ́ bí Kùránì sọ tí mo fẹ́ sọ yóò àfà ókùnmù jahiliyya tí yẹ gbogbo ṣé ti àwọn tí èsì Islam lè fẹ́ ni. ومن أحسن من الله حكما لقوم يؤمنون أو يوقنون. ta ni ó dá nídàjọ́ ta ló dá nídàjọ́ ta ló dá kó dá ìjọ́ òfin wo ló dá ká lò tó yàtọ̀ sí òfin Ọlọ́run tí wọ́n pè ní sẹ̀ríà. tó bá jẹ́ pé ìbàjẹ́ tó gbọ́ lọ́hùn gbọ́ tí ẹ̀ ń ṣe bá da yín lójú. irú tá a fẹ́ ìwà ń ṣe gẹ́gẹ́ wá ṣe ìrètí ayé ànábì mùsùlùmí kan àti kèbèrè kan jà ní kèbèrè bá ní ẹjá gbé ẹjọ́ yìí ká gbé lọ wájú ànábì kọ́ bá ní fi sẹ̀rí àdá kèbèrè bá yarí pé wọn lọ ọ̀dọ̀ àwọn tí wọ́n ń gbẹ́jọ́ lọ́dọ̀ wọn before kánàbí tó dé iná lọ wọn lọ mùsùlùmí ló tako sẹ̀ríà kèbèrè jẹ́ sọ pé sẹ̀ríà lòun fẹ́ lọ́lọ́ bá sọ àyà kalẹ̀ torí ẹ̀ ipe ẹ̀rẹ́ àwọn tó là ń gbọ́ yuriduna an yatahakamu ila taghut ṣé ibi ìkẹtí ọ̀tẹ̀ mọ́tò lọ́nà tí wọ́n máa gbé ìdájọ́ yìí lọ ọkọ̀ ni umiru an yakfuru bi a ti sọ fún yín pé kẹ́ẹ̀kọ́ yìí sí àwọn nǹkan yìí nígbà tí Islam ti dé wa yuridu shaytanu an yudillahum dalalan ba'ida àmì èṣù fẹ́ sọ wọn nù ní ìsọnù tó jìnà afá tó sọ yín pé kò sáàyè fún sẹ̀ríà ẹ sọnù ọmọ kí tó bá sọ pọ̀ tí ẹjọ́ sọnù papọ̀ ìdíjì òṣèré yín bẹ̀rù kí ó bẹ̀rù lẹ́mọ̀ wọn afá tó lọ sí sẹ̀ríà pọ̀ lẹ̀ abẹ́ọ̀gbẹ́ni àwọn afá tó lọ sí sẹ̀ríà wọn pọ̀ lẹ̀ tí a máa tẹ́ ìjù yìí lọ tẹ́ mélòó bó ṣe ká sọ lárúbáwá olójú lábátẹ́ ẹ̀ máa sọ ó sì lè ojú lábátẹ́ lè tù lẹ́yìn tó gba sẹ̀ríà ní àwọn afá pọ̀ ẹ̀ lè rí wọn kan takò sẹ̀ríà lẹ̀ bí tó bá yé èèyàn dáadáa èyí tó tẹ̀lé ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ yóò ti rìn lọ Amẹ́ríkà àbíkẹ́ ti rìn lọ Europe kẹ́ ti wá pàdé àwọn àbíkẹ́ kó tíra àwọn mustashirikun àbáwọn tí wọ́n máa ń lu àwọn àfà láti máa fi dàárín mùsùlùmí àwọn kan gbàbọ̀dẹ̀ wọ́n ti lọ kó tíra àwọn tí wọ́n kọ tíra láti fi takò sílámù wọ́n yẹ ṣe mùsùlùmí láwọn tó kọ tíra yẹn tíra àwọn yẹn ni wọ́n ń kà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ nílẹ̀ Yorùbá yìí àwọn ọ̀tọ̀ náà tó lọ kọ tíra wọ́n kọ tíra lédè lábáwá láti fi takò Islam tíra àwọn ẹ̀rọ àrùn tíra Islam tíra Islam tíra tó fi gbógun ti Islam ni ṣùgbọ́n ó dùn kó lẹ̀ tó ọba ti sọ́ra ìdíwó fọ́ lóṣì wọ́n láti fi pé kẹsàrà Islam àtàkùnlá bí kéèyàn sọ pé máa jàjá bí kéèyàn sọ pé Jésù ò ní wá mọ́ ẹlẹ́dìí àwọn ọ̀tá náà ló ní ọ̀rọ̀ wọn fẹ́ gbé wọnú Islam láti fi bẹ̀sẹ̀ jẹ́ kò sí lè wọlé bọ̀bọ̀ mi ìtọ́tẹ̀lé níbi ọ̀rọ̀ sẹ̀ríà rí kò sí ẹni tọ́gbọ̀ tó ẹni tí takò sẹ̀ríà Nàìjíríà gómìnà ló takò ní o ọba ló takò ní o ọmọwé ní o abẹ́ntí ọmọwé ó ti ẹ̀ yẹ ní gbogbo kápẹ́ àwọn oníṣẹ̀ṣe tẹ́ bá àwọn oníṣẹ̀ṣe wọn ò ní education kankan àwọn mùsùlùmí la mú kí wá àwọn kìíní àwọn Christian náà mú westernized education wa torí kò sí jẹ́ western education westernized kí ni o education wọ́n fi tiẹ̀ bọ́ wọ́n á pè ní western education ìmọ̀ tàwa àkọ́kọ́ bẹ̀rẹ̀ ni
wọ́n á fi tiwọn kún wọ́n fi inú tí ń bẹ lọ́dọ̀ tiwọn náà kún wọ́n á gbé wá wọ́n ń pè ní western education. àwa ní education tí a mú wá la dá school level dé degree dé master dé professor. àwọn kristian náà dé àwọn náà dá tiwọn náà lẹ̀ ẹ bá ní bí àwọn ẹlẹ́bọ lórí kìnìún dálẹ̀ so tẹ́lẹ̀ bá takò sẹ̀ríà ọgbọ́dọ̀ takò tó ráyà ìmọ̀ kan ní kílọ́mọ̀ pa sẹ̀ríà. àwọn tí ń takò sẹ̀ríà yìí tó bá jẹ́ gómìnà ẹ̀tanú lè fọ́nú ẹ̀tanú pé wọ́n fẹ́ Islam àbí ìránṣẹ́ bẹ́ẹ̀ wọ́n ránṣẹ́ láti ṣọ́ọ̀ṣì àbí láti ibìkan pé má jẹ́ kí Islam rọwọ́ mọ́ tẹ́ ẹ bá rọ́ba àìmọye ọba ìní ọ̀kàwé gan bẹ́ẹ̀ mi ìbá sì kàwé bá mẹkáníkà ìjìnìyà ìlọlọ́rì yìí ṣe kí lọ́ọ́ jẹ́ bí lọ ìwọ gómìnà tí ìbá ìbá fọ́nú kílómítà ọ̀rọ̀ ìbílẹ̀ ẹlẹ́rìí pé kí náà pèsè ẹ̀dá kìí ṣe lọ́yà tó ṣe common law lásán ní tó ṣe combine law lẹ́yìn náà àwọn afẹ́ fi ọ̀rọ̀ ìránṣẹ́ sẹ́yìn tẹ́ ẹ̀ta kò ṣẹ̀yà bóun ẹ̀ ṣe gbọ̀ tó ẹ̀ta kò ṣẹ̀yà tó ń pé ọ̀bẹ Nigeria universities faculty of law ẹ̀rí ṣẹ̀ríà law combine ẹgbẹ́ bí ó ṣe àwọn tó lọ sí school tó lọ sí law tó lọ sí ṣẹ̀ríà lọ bẹ́ẹ̀ Nigeria university o tẹ́ bá dé kìlẹ̀ ní wọ́n máa ṣe ní pàtẹ́ ní kò ṣẹ̀ríà kí ló dé Nàìjíríà fi sínú syllabus university wa. Number 2, that Islamic law Sharia law yìí ó náà fi pé kankan ní Islamic banking system tí wọ́n sì ń rọrùn rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní Central Bank Nàìjíríà báńkì tí gbogbo báńkì tí ń bẹ Nàìjíríà tó wà lábẹ́ rẹ̀ ọ̀gá gbogbo àwọn báńkì ọ̀rọ̀rùn Islamic banking system gẹ́gẹ́ bí apá kan nínú Sharia Islamic law ẹni òṣìṣẹ́ Sharia ó wà local government ọ̀kan pé Lagos State kẹ́fìlì àjọsìn pé Lagos State lájú wípé wọ́n ní customary law wọ́n ní common law tọ́jọ́ ti kàn Christian customary law àwọn oníṣẹ̀ṣe a sì ní Sharia law tọ́jọ́ ti mùsùlùmí náà. Sharia law ó bẹ́ẹ̀ nù Nàìjíríà constitution gàdàgbà pé any state tó bẹ́ẹ̀ lọ Sharia káwọn mùsùlùmí tí wọ́n bá béèrè fún state náà ní kọ́kọ́ fún wọn gàdàgbà lọ́wọ́ àmbẹ̀. àwọn state bíi Delta tọ́jọ́ Igbo state àwọn state tọ́jọ́ Christian state Enugu nkankan gbogbo wọn pátápátá ni wọ́n lọ sí Islamic bank tí wọ́n fi Sharia lọ gbé kalẹ̀ láti lọ yáwó. àwọn bíi state bíi mẹ́fà tó yáwó ní Islamic bank gbogbo àwọn state yìí ṣe Muslim state Christian state ni wọ́n tọ́wọ́ ti di tẹ́lẹ̀ bá ti jàǹfààní Sharia wà wọ́n lọ́wọ́ jàǹfààní ẹ̀tọ́ yóò wọ́n sí ẹ̀ máa ṣàtakò rẹ̀. àwọn tó ń bẹ Sharia gan wọn ò tí ì lọ yáwó. ṣé ọ̀rẹ́ ní àbákùrẹ́ mẹ́wọ̀n Al-Jaiz Bank ti mẹ́mẹ́ bí 2/3 àwọn tó wá register sí bank Christian ni wọ́n bí pastor kan léèrè pé pastor Jaiz Bank wọ́n ní pastor nìyí ìgbẹ́gbẹ́ náà lọ tako bí bàbá kí bá ṣe lọ́wọ́ ẹ̀sì tako Islamic law Sharia law ní wọ́n fi gbé báńkì ilẹ̀ wọ́n ní gbogbo wa rúlò fún wọ́n jà ṣègbè ní o tẹ́ bá ti fẹ́ jàǹfààní wa Sharia wa ìtọ́tẹ̀lé àtàfà àti ọmọ ẹgbẹ́ àti gómìnà àtọba àti ẹni tó bá rí ọjẹ́ tí ọmọ Sharia àti ọlọ́tàkù Sharia tí wọn ò lè yọ kúrò ní òfin Nàìjíríà tá a bá lọ kóòtù ó dá padà pé Sharia wà kò sí tẹ́lẹ̀ sí òfin Nàìjíríà ni kò sófin Nàìjíríà kẹtẹ́ bí kóòtù kan dá kọ́tàkù bẹ́ẹ̀ náà òbí ọlọ́pàá wọn lọ́pàá kó mú wa tó pa àbùkù Sharia ọlọ́pàá ò ní mú àti òǹgò ní lẹ́wọ̀n tó bọ̀ ọlọ́pàá lè mú wa Sharia àti tó wú ilẹ̀ Yorùbá yìí wọ́n ń ṣe lẹ́kọ̀ọ́ wọ́n ń ṣe lóògùn wọ́n ń ṣe lọ́yọ̀ state wọ́n ń ṣe lọ́ṣun wọ́n mẹ́mẹ́ lóṣogbo wọ́n mẹ́ ń wò ó kí wọ́n tó bẹ̀rẹ̀ àwa pè ní independent Sharia court ẹgbẹ́ ìsìn pé àwa là ń dá ṣe lọ́dọ̀ ara wa ilé ayé wa sì ń dá àtúrú rẹ̀ ṣé n tó expect ni wípé ìgbà tí òfin ti Christian sọ wípé ìyàwó kan tó fi ti mùsùlùmí sọ pé ìyàwó mẹ́rin tí wọ́n ti wá fẹ́ yàwó ọ̀dọ̀ ti ẹni kí n gbé wá ṣe ilé ayé tèmi kémi ọmọ sọ ilé ayé tèmi ọ expect wípé tí wọ́n fẹ́ kọ́ ìyàwó sọ́gbẹ́nu òfin àwọn bàbá bá láyé àwọn òfin tẹ́yìn ń lò sọ́gbẹ́nu ẹ̀ ọ̀nà tẹ́yìn ọgbà kọ́ ìyàwó ni tí wọ́n fẹ́ pín ogún bí Islam ṣe kọ́ mi wọ́n á ẹ̀sọ́ kí wọ́n lọ bẹ́ẹ̀ tí ọkọ mi ṣé Christian ní ọba mi kọ́ ni kò sí kóòtù Nàìjíríà kan tó lè pégún ju Sharia court lọ tó lè pégún mùsùlùmí ni o kò sí kóòtù Sharia kan tó lè mójútó nìka àtàfẹ́fẹ́ àtàfẹ́kọ̀ àtàfẹ́ mójútó ọmọ òrukàn tí ó kú fílẹ̀ gbogbo nǹkan ẹ̀pá pátá tí ẹ̀sìn wa kọ́ wa kò síbi tá a ti lè lò ju Sharia lọ ìtọ́ parí ẹ̀ tí ẹ bá ti wá ń bí léèrè pé kí ló dé tẹ̀ kò Sharia gan ẹ wà máa sọ̀rọ̀ òkònú ẹni wọ́n gèrí wọ́n ó gé orí wọ́n máa gé apá gbogbo tẹ́ ẹ máa sọ yẹn pátá a lè ṣe tó bá ṣe pé àwa la ní authority
ṣùgbọ́n ti jẹ́ pé oríṣiríṣi èèyàn ló wà Christian wà ẹlẹ́bọ wà tí wọ́n bá náà lófin tàwọn òfin wọn ni wọ́n lò fún bí Nàìjíríà ti rí gẹ́lẹ́ nìyẹn Nàìjíríà ti ṣe òfin tó jẹ máa di ọwọ́ tó jẹ máa di orí a sì gba Nàìjíríà ti ṣòfin tiẹ̀ tí ò lè jẹ́ kó rọrùn kán lo òfin inú ti ṣẹ̀ríà tá a bá fẹ́ lo òfin tinú ṣẹ̀ríà a jẹ́ pé a wà nílùú tó pé àwọn ṣẹ̀ríà ló nílùú níbi ìtọ́jẹ mọ́ èyí tó tóbi bí lápòjú lè ṣe láwọn Kánò kẹ̀kẹ́sẹ́ fáwọn mùsùlùmí níbẹ̀ torí pé tá a bá fẹ́ lo ṣẹ̀ríà bó ṣe wà ní òfin rẹ̀ àwọn tó wà ní house àwọn ni wọ́n dìbò wọ́n á sọ pé àwọn faramọ́ tí wọ́n bá ń dìbò lọ́tùnà mẹ́wàá ní gbogbo north wọ́n mọ̀ faramọ́ lórí wọ́n mọ̀ ṣẹ̀ríà bàbá dìbò ń bà mẹ́wàá wọ́n mọ̀ faramọ́ àwọn wá tún wá lè dìbò kí wọ́n sọ pé àwọn fẹ́ fi ìdájọ́ mi kún àwa ò lè ṣe kílódé níbi báyìí àwọn Christian ní kóòtù tiẹ̀ àwọn ẹlẹ́bọ ní kóòtù tiẹ̀ táwọn bá fẹ́ lo òfin gígéwọ́ ẹlọ́mọ ẹgbẹ́ ọwọ́ mùsùlùmí tó bá faramọ́ tí mùsùlùmí tó bá sọ pé wọ́n faramọ́ gẹ́gẹ́ bó fi wá ṣe rí yóò lọ kóòtù tí yóò ti lọ lo ètò bá faramọ́ ẹgbẹ́ lè tó òrùjú ẹlọ́bí lọ́wọ́ lè rí bó ṣàlàyé fún yẹn nígbà ìwé ìgbẹ́ kò pọ́sibù fún mùsùlùmí kan nílẹ̀ Yorùbá yìí kó gé ọwọ́ èèyàn kò pọ́sibù ó ní gbọ́wọ́ mùsùlùmí kan àfi kó àgírí pẹ̀lú ẹ pé ẹ wá lò òfin ṣẹ̀ríà fún yóò wà kó òdìbí yóò kọrí sí kíni ilẹ̀ Haúsá òfin ṣẹ̀ríà àti adáhùn ìrì tára fẹ́ lò gẹ́gẹ́gẹ́gẹ́ èyí tó wà ní òfin gẹ́gẹ́gẹ́gẹ́ la lè rí lò tí ẹ bá rí ara ilé ìgbìmọ̀ asòfin ká tó bá takò orí rẹ burú ni wà lẹ́ orí ẹ burú kí ló dé fi burú kí ló dé tó takò tó ọmọ ìwọ́n tó ń pèrè mẹ́mbà ilé ìgbìmọ̀ asòfin wọ́n gbé nǹkan wá síwájú ẹ̀ béèrè ní kí lẹ gbé wáyé ẹ ṣàlàyé ẹ̀ fún mi ọ̀pọ̀ jẹ́ kó yí ọ̀nà kó tó wá sí yes or kí ni ọ̀nà torí tí wọ́n sọ ń bẹ̀ bá ṣe parí ìjà bá ṣe bí mẹ́ta ní tìbí wọ́n ṣe pégún wọ́n ṣe fẹ́yàwó wọ́n ṣe kọ́yàwó ẹgbẹ́ ìṣẹ́ àwọn kan kọ̀ọ̀kan yẹn kọ́ pé àárín mùsùlùmí náà ọ̀kan Christian ọ̀kan lẹ́bọ ará ilé ìgbìmọ̀ asòfin òun náà takò yó nílé ìgbìmọ̀ asòfin ẹ̀kọ́ explain kí ni nǹkan ọ̀hún bá a gbé wá sí ilé ìgbìmọ̀ asòfin bì tí wọ́n bá takò wá àwọn tó takò wá ọ̀hún àwọn ọ̀tá Islam ni àtàwọn ẹlẹ́gàn tí ò tiẹ̀ fẹ́ màlàyé tó bá ilé màlàyé tí ìkẹ́kọ̀ọ́ sínú wọn tá bá màlàyé wà lẹ́wọ̀n ní ẹgbẹ́ àwọn Muslim ló ní ìfẹ́ wọn àdìkẹ́sẹ̀ ti níbi tiẹ̀ tí ó lọ ó ṣe takò tàwa kí ló dé tí a fi wọlé báyìí àwọn aláwọlé àwọn mùsùlùmí ládàá ọ̀rọ̀ wa lọ́dàrú àlẹ́ ètò ni a sì béèrè bóòní local government kan lẹ́kọ̀ọ́ kọ́sí ṣe olóṣèlú ló gbọ́ wà ní òfin ni ṣé ìbá mi ló gbọ́ wà ní òfin ni tá a bá béèrè bí wọ́n gbọ́dọ̀ fa ọ̀nà tí wọ́n gbà fún wa ni pé a ṣe sùúrù ká jẹ́ káwọn ilé ìgbàsókè tó wọ́n jókòó bẹ́ẹ̀ káà ìsìlẹ̀ rẹ̀ fún wọn tó bá ti wá yé wọn kó wá sọ yes kó sọ no kò sẹ́ni tó bẹ́ẹ̀ láti ṣe no tó bá sọ pé no àjẹ́ yí pé ó ṣẹ̀ tanú nu ìbò tí ń bọ̀ yóò pa àwa náà lè àwa náà wà ní dìbò fẹ́ tí ó ṣe no àní dìbò fẹ́ tí ó ṣe kíni o ẹni tí ó ṣe yes láṣkìní láàdìbò fún táàbà wa lè dìbò wọn ajẹ́ pé rákùnrin kò tí ń bẹ láàrin wa ọ̀tàn láàrin wa wá dáná ìjọ àlùkì àmọ́ ọlọ́run àbí alẹ́ ìjọ àlùkì àmọ́ ìdí ń parí ọ̀rọ̀ mi síre ìparí ẹ̀ ní àwọn ará Gaza wọ́n ní Trump sọ pé kí wọ́n kó àwọn ará Gaza kó bíẹ́ wà gbogbo ilẹ̀ lábá ti takò àwọn Christian gan Christian country náà takò pé òṣèlú pé kó kó ń bẹ ẹ̀fọ́kàn yín balẹ̀ yìí náà ti ń jó lamẹ́ríkà kò ní yé jó kò ní yé ba dúkìá wọn jẹ́ àgbàtà náà bá sinmi àti ba dúkìá onídúkìá jẹ́ gbogbo tó bàjẹ́ ní Gaza lónìí bọ́m̀bù Amẹ́ríkà wọn fi ba over 90% weapon tí Israeli lò tó fi ba gbogbo Gaza jẹ́ tó fi pa èèyàn about 50,000 tọ́mọ kékeré ibẹ̀ lọ síbi 20,000 ẹ̀gbọ́n mi yé bọ́m̀bù Amẹ́ríkà ni tọ́lọ́mọ wa fi náà ju Amẹ́ríkà náà báwọn ó pa òwe fún ni támẹ́kà ọba stop tó ju bẹ́ẹ̀ lọ kọ́ máa retí ẹ̀ torí Ọlọ́run ò ní fi àwa olùgbàgbọ́ òdodo lẹ̀ àbíkó gbìjà wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala alhamdulillah.